bàbá ní kí n sọ fún gbogbo wa pé àwọn ní bàbá gbogbo wa, àwọn ọ̀dẹ̀ ní fi wá sílẹ̀. But no matter whatever it is, kò ṣe bá tí ó máa fi wá sílẹ̀ láti fi dá wa. Àwọn bàbá kan wà, àwọn ló máa fi dá wà lálẹ̀, àbí tó bá dá nǹkan sílẹ̀ àwọn náà ló máa tú. Kò ń ṣe bíi ti bàbá wa Professor Adébánjí Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. It is a great privilege. The last time I was in Africa, we met quite a lot of time. I've met him few times that I've not announced. Èyí tí bá fẹ́ kẹ́ wà aware of ni ma announce. So I did announce in the morning that myself and my team will be traveling on a nice flight láti lọ visit Professor Akíntóyè. The journey was smooth, and we pray continuously for him. He's well sounded and is well committed, just as he has been from the day one in the last 5 years. Baba jẹ́ nìkan tí in the last 5 years kò fẹ́nu ara ẹ̀ ṣépè fọmọ Yorùbá kankan, even for those that disagree or those that have brought shame to themselves than shame to Baba. Gbogbo ọ̀nà láti gbọ́ oríṣiríṣi orúkọ tó ti pe bàbá yẹn. Bàbá ò ṣépè rí. He has never cursed any Yoruba since the inception of the movement. Mo lè fi sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé a ní bàbá dáadáa. I always allow him to do most of the talking, even though he also wants me to talk. But tó bá wà pẹ̀lú àwọn àgbàlagbà, because I have lived with one before for 3 years straight with my grandmother before I left to the UK. So I know what it is to stay around elderly people. So I always want Baba to speak, because wisdom tí mò ń tap lára Baba, it will help me to deliver my message, and you can tap from that wisdom. Mo ní òyìnbó kankan kó wá sọ history kankan fún mi mọ́ nípa Yorùbá. Mo need anybody tó jẹ́ foreigner kó wá sọ history Yorùbá fún wa. Just give Baba something and it will take you back stage by stage to the history that many of us have never come across. Kò dẹ̀ sígbà tó wà pẹ̀lú Baba, and I'm talking about Professor Adébánjí Akíntóyè now. He always have something to share with us. Well learned, well sound, and well articulated. So why should I believe our politicians were? Why should me believe Tinubu? Why should I believe King Charles? Why should I believe Britain? Why should I believe America? Why should I believe the Europeans, the World Bank, when we have Professor Adébánjí Akíntóyè? Into ẹ kí gbogbo a máa ronú sí nìyẹn. Tó bá sọ pé ẹni tó kàwé tó kọ thesis
tó kọ̀wé is one of it. And the subject tí bàbá lọ study kódà ó help ìrìn àjò yìí gan, because most of the things tá a máa sọ̀rọ̀ lé lórí is the one giving us the information and we will develop it. Bàbá will say, ọmọ mi lọ wo 1956 báyìí research tó bá ṣe lé lórí kó wá fún mi lábọ̀. When you now give him the feedback, bàbá ṣe wàá máa ṣe analysis, wá wá yọ èyí tí wọ́n ń sọ yẹn, wá wá add mọ́ pé eléyìí gangan ni kò lò. So ìwọ ọmọ 30 years old, 20 years old, bàbá ní kí n sọ fún ẹ pé Nàìjíríà ò lè work. Bàbá náà sọ fún mi pé àwọn gbọ́n tí mo sọ pé mo sì mi ní kí n má ṣe pé kí n jọ. He listen to my program all the time. Pé kí n má ṣe pé fẹ́yìn ọmọ Yorùbá mọ́, kí n fi wọ́n sílẹ̀, but a máa ṣe pé fáwọn olóṣèlú ìpè lọ́rọ̀ tí wọ́n gbà. Mo sọ fún bàbá bẹ́ẹ̀. Èyí tí bàbá sọ lẹ́yìn ẹ̀fìyàn sílẹ̀ fẹ́mi àti bàbá mi, even though he doesn't agree with me on that. But the fact of what I'm trying to project this evening is that I cry inside tí bá rí ọmọ 20 years old tó ń challenge bàbá kí tó yẹ pé Nàìjíríà máa dà. Ó jẹ́ nǹkan tó máa ń bàyàn nínú jẹ́ pé ọmọ Yorùbá tó wà lánàá torí ìwé tó ń kà Nàìjíríà lénìí fake ni, fake education ló ń kà nínú Nàìjíríà. Kódà tó bá tẹ̀ tún kà níta èyí táwọn òyìnbó sọ fún yín, because apart from pé bàbá ti pé 90 is the product of bàbá lọ́wọ́. Bí bàbá bá sọ̀rọ̀ lọ tó bá sọ̀rọ̀ bọ̀ wá sọ̀rọ̀ bí Western region wọ́n sọ pé ọdún 6 ni bàbá lọ́wọ́ ló fi project Western region tá à ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu 6 years. Six years ni Professor Adébánjí Akíntóyè ló fi ní bàbá Awólọ́wọ̀ fi gbé Western region tó jẹ́ kò sí anywhere in the world tó lè beat tí bàbá Awólọ́wọ̀ ṣe in that 6 years. Ẹni èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ lọ mú bí tí anybody bá sọ fún yín pé street kan wà pé nílùú kan o lọ́dún 6 o in tí bàbá Awólọ́wọ̀ ṣe in the Western region has been done before. Never around the world. Wọ́n ṣe rí. But the same people tá à ń sọ fún nísìnyí pé kí ló dé táwọn tó jẹ́ olóṣèlú lénìí àwọn ń lò 26 years wọ́n dẹ̀ tí perform 1% of Western region ká tẹ̀ enjoy it even if tá a bá tẹ̀ fi kúrò ní Nàìjíríà. Don't be deceived. Mo máa wá ń gbádùn tí prof bá ń sọ pé Nigeria can never work. But among you now, watching me, you will say Nigeria will work. Among some of you watching, won't defend in Nigeria. Nigeria is not going to work. Mo fẹ́ pẹ́ lórí program yìí. Mo kàn fẹ́ fún yín lábọ̀ ní tí mo bá padà ní. He had a lot to talk to me that are very confidential. Wọ́n dẹ̀ ń báyọ̀ sọ̀rọ̀ confidential kó wá jáde sí public kó wá máa tú púpúpú bẹ́ẹ̀ tó jẹ́ fòrò adìyẹ. It talks about a lot of history that I will use
during some of my program that I've used some before. But the most important message tẹ́fí gbọ́ lálẹ́ tẹ́fí mọ̀ òní pé ṣé rally ń bọ̀, and I can tell you yes. That's all I can tell you. Nígbà wo ni? I don't know. Bàbá ò sọ sí mi létí, kò dẹ̀ sọ nínú conversation nínú àti ẹ̀. And I didn't ask him. He will address us very soon according to him. That's all. Lọ múra sílẹ̀ dáadáa. Ẹ lọ múra sílẹ̀ dáadáa. Everybody should go and prepare. That's all I will tell you. Go and prepare. Ẹ mọ̀ pé in this broadcast now, we have many enemies. Wọ́n wà lábẹ́ ètò. Àwọn náà ń dúró de àbọ̀tàmúwá. Mo mú pancake bọ̀. Ẹ̀rọ kò tí a bá tún travel from Africa to Africa. Wọ́n á máa ra kúlíkúlí, wọ́n á máa rẹ̀ pa, wọ́n á máa ra donuts, buns. Wọ́n máa ń ta lórí aircraft náà. Wọ́n máa ń ta bọ̀lì lórí aircraft. Wọ́n á máa ra bọ̀lì lórí aircraft. Lọ múra sílẹ̀ dáadáa. This movement is coming to a very great height. Gbogbo ẹ̀yin tẹ́ni bá yín kí bàbá, I delivered your message. Only one person, ẹ má bínú, I couldn't make a lot of calls out. Quite mo sọ fún ẹ pé mo wà lórí mo cut off. Kí ló ṣẹlẹ̀? Yava. Yeah. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ later, mo wà lórí program. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ later, mo wà lórí program. All right. Oda. All right. Ẹja sọ̀rọ̀ later. Mo wà lórí program. Wọ́n ṣe máa ń dà mí láàmú. Ìyẹn lè pè mí pa. Ọlọ́run ní pé kò ń ṣe obìnrin. Ṣé ni ìyàwó mi ò bá ní, ṣé mo ti níyàwó mi níta ni? Bó ṣe máa fi fóònù lé mi nìyẹn. Ọmọ mi dáadáa ni. Mo sọ fún yín pé àjọ máa wà ń lé níṣẹ́. Àjọ máa wà ń lé. Mo rí olóyè náà bá sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀. Olóyè kọ́ ni kí n máa kí gbogbo yín, that's all. Bàbá pè mí láàárọ̀ ẹ̀ láti Germany on a video call. But mo ní ṣe everything wà okay, when everything wà okay. Ọ̀dọ̀ ni kíkọ̀ máa kí gbogbo wa gba happy Sunday. So message mi sí Sunday yẹn ti dùn, kí ló tún kù lẹ́fún wa. Má doubting tó ń bọ̀, mo bẹ̀ torí Ọlọ́run. That's all I can say. My job is just to encourage us, but má sórí doubt yẹn yọ kúrò lọ́kàn ẹ̀. That's all. Doubt tó ṣe ń fi sí pé òun doubt àti kọjá stage yẹn tú dànù. That's all I can say. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò ní jábọ́, so ò bá wò mí láti inú screen ẹ̀ kó máa ṣàkíní ẹ nínú yàrá ẹ̀ bóyá sọ.
òun tán rẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ sí mi náà after tí mo parí program àárọ̀ wọ́n pè mí wọ́n fún mi láwọn ìmọ̀ràn kọ̀ọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Èmi àti àwọn ìyàwó mi a máa ń jà lójoojúmọ́ ni. Àwọn èèyàn mọ̀ pé bá ti wà lórí program ó yẹ kí n máa gbọ́ràn sáwọn náà lẹ́nu. Mo ń tètè fi gbọ́ràn. Ọmọ kí gbogbo wọn lẹ́ẹ̀kan sí. Lọ múra fúnlẹ̀ fún rálì. Wọ́n máa lu aago láìpẹ́ òkú díẹ̀. Lọ múra dáadáa. A máa gbọ́hùn bàbá. Mo ti release ẹ̀ káàkiri gbogbo mídíà. Tó bá fẹ́ lo fídíò yẹn branded èyí tèmi fẹ́ lò fún brand tèmi àti branded. Èmi ò ní lọ ṣe fídíò pẹ̀lú bàbá ká wá gbé gbogbo logo wa lé lára káwọn kan má rí lò. Ibi tí mo ti sọ KOIKIMEDIA ẹlẹ́kọ́ọ̀tì yẹn ibi tí bàbá ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ tán kémi tó máa sọ KOIKIMEDIA bringing the world. Gbogbo ilẹ̀ ní fídíò yẹn ẹ bá mi share fídíò yẹn síta 1 minute 54 seconds. A máa gbọ́ fídíò yẹn nísìn. Fídíò yẹn ti wà káàkiri tó o báyìí ti rí by now ó ń ṣọmọ Yorùbá tàtà. Kí ló dé? Tó ń ṣe Tinubu ló sọ̀rọ̀ bàbá wa Alànà ló sọ̀rọ̀. Tèmi dẹ̀ sọ fún ẹ pé máa bẹ́ẹ̀ lọ mọ́rọ̀ wá. O rò pé easy ni láti tún wọ flight láti ibìkan sí ibìkan. Ọmọ ẹ tó cost mi pẹ̀lú àwọn team mi. Mo kí wọn sí mi dáadáa. Professor Akitoye ojú bàbá kan ń dán ní ṣá ó ń dán fresh. Àbáyà wọ́n ní dáàdì kílẹ̀ ẹ máa fún mi ní gbẹ̀tùgbè tẹ́ ń jẹ kílẹ̀ ń jẹ kílẹ̀ máa ń jẹ nínú ilé èmi náà fi máa lọ jẹ́ ojú tèmi náà ojú mi ló ti ní ṣúkúṣúkú yìí àbáyà ń dán gbogbo skin ẹ̀ everywhere ó ń dán làákàyè ó sound àdúpẹ́ fọlọ́run but intali fi ran bàbá yẹn lọ́wọ́ ó ní pé ká jẹ́ kí bàbá yẹn nà sí àìsókè. Gbogbo tó bá ní pé kí bàbá yẹn lè fi nà sí àyẹn sókè òun ni ká fi ràn lọ́wọ́. Má fà wálẹ̀. Má jẹ́ traitor nínú ibi tí ní àjò yìí dé nísìn. Mo máa ń sọ gbogbo tá lè fi ran bàbá Akíntóyè lọ́wọ́ nísìn òun ni pé ká support ẹ̀ níjọ́kíjọ́ tó bá máa jẹ́ tí kò ní pẹ́ mọ́ lágbára ẹ̀wọ̀n tó ní ilẹ̀ Yorùbá kó jẹ́ pé bàbá Akíntóyè ló máa nà sí alẹ́ Yorùbá ní tá à ń fẹ́ yẹn Odùduwà country yẹn Yorùbá nation tẹ́ ẹ fẹ́ yà mí pé bàbá Akíntóyè ló máa nà. That's all. And that is where I will stand with him. I reassure him that again today. I gave him the assurance. Tí gbogbo mídíà bá mo mọ̀ pé kò ń ṣe mídíà àwọn mídíà dúró dáadáa tá bá jẹ́ pé Nàìjíríà gbogbo Nàìjíríà mídíà apá mi ká gbogbo wọn gbogbo mídíà tó ń bẹ nínú Nàìjíríà tó wà against the movement èmi nìkan tó fún wọn màá tẹ̀ fún àwọn tó kú kọ́ máa jẹ́ reserve èmi KOIKIMEDIA tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn pátá ó kù díẹ̀ Ọlọ́run ló ṣe kò ṣàwà o so ìwọ tó ń sọ pé wọ́n gbọ́ Yorùbá nation ó kù díẹ̀ sórí tó máa fi gbọ́ yẹn ó kù díẹ̀ mo kí gbogbo àwọn media ọ̀sẹ̀ wa ṣé ká gbọ́hùn professor ṣe fi gbọ́hùn prof èèyàn mélòó ló fi gbọ́hùn prof àwọn èèyàn comment mọ́ mo kí ẹ lógi giant olóyè ó ní máa kí ẹ Ìgbòho ní máa kí ẹ ọlá máa forí jòkó àwọn èèyàn sọ̀rọ̀ mọ́ mo ní sàfẹ́ gbọ́hùn olóyè àwọn olóyè kọ́ àfẹ́ gbọ́hùn bàbá Akíntóyè olóyè báwọ̀ èèyàn mẹ́ta péré ló sọ bẹ́ẹ̀ àwọn tó kò fẹ́ gbọ́hùn bàbá Akíntóyè kò ń ṣe ohun Tinubu ni mo ń sọ èèyàn mélòó ló fẹ́ gbọ́hùn bàbá Akíntóyè bá ń fi sínú comment section ó díyàn 6 péré àníyàn mélòó ló ń wò wá
92 people are watching. Èèyàn méje péré ló náà fi gbóhùn bàbá Akíntóyè. Ṣé bá ṣe nífẹ̀ẹ́ bàbá yẹn sí náà nìyẹn? Àṣẹ. Àwọn èèyàn comment, àwọn èèyàn thumbs up. Àfi gbóhùn bàbá Akíntóyè. Bí ṣe sọ pé bàbá Akíntóyè náà ni àfi gbóhùn bàbá Akíntóyè. Ṣákírù èèyàn tèmi. Abẹ́ sọ̀rọ̀. Akin Games, okay. Bẹ́ẹ̀ni, this mission is a big task. God's spirit will protect Yoruba nation. Èèyàn mẹ́jọ ló ń gbọ́ mi lórí MixLR. Ẹ ṣé gan. Every data tẹ́ bá ń lò láti fi gbọ́ mi ní sìn owó tẹ̀. Èyí tún travel lọ bá bàbá Akíntóyè. Travel nínú travel kò easy. Adúpẹ́ fọ́lọ́run pa láyọ̀ àbọ̀ láyọ̀. Ìrìnàjò dẹ̀ ń tẹ̀síwájú. Kò ń ṣàwọ̀ là ń ṣe o, kò ń ṣe KOIKIMEDIA o, gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ni o, mélòó lèmi. Kódà àwọn èèyàn ti wá accept pé ká jẹ́ kí a gbọ́ ohun bàbá Akíntóyè. Ẹ jẹ́ ká lọ play ohun bàbá Akíntóyè fún wa. Kábíyèsí Ọlọ́run. Ní mísì ìtàǹbà lọ. Ẹ bá ń ṣàmì ẹ̀. Ní sọ̀rọ̀ di pé Yorùbá nation ní bọ́sì kò ń ṣe ní orí platform ti wà. Tó bá wà lórí platform, ẹ bá ti dé sórí platform tèmi, ẹ ní full confidence lágbára Ọlọ́run tó dálẹ̀ Yorùbá pé Yorùbá nation ti dé. Tẹ́ bá ti dé platform míì tí wọ́n fẹ́ máa ṣe bí ségesège tí bá dẹ̀ sọ pé platform mi kò ń ṣe literally Yorùbá nation platform, bóyá ẹ dórí channels, ẹ dórí TVC, wọ́n fi máa bà yín nú jẹ́. Ẹ máa rántí pé Koiki sọ pé lágbára àwọn tó nílẹ̀ Yorùbá nation ti dé. Mo fẹ́ kẹ́ ní confidence yẹn 100%. Ọlọ́run ló ṣe o, kò ń sọ̀rọ̀ ogun ọ. Àwọn onílẹ̀ ló ń sọ̀rọ̀. Mélòó ni ara tèmi? Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àní pẹ́ mo kàn mú àbọ̀ wá fún yín ni kémi náà lè lọ rest torí kò sí ní Africa ìrìn àjò kéré kò tó check in kò tó check out kò tó board kò tó kò easy. So mo gbọ́dọ̀ lọ fara lélẹ̀ sódà tó bá dọ̀la àbí láàrin òru tí bá tún tají mo gbọ́dọ̀ wind it down. Mo dẹ̀ fẹ́ lọ wo movie lórí Netflix, ibi tó àwọn fíìmù ti máa ń wọ àwọn fíìmù tó máa ń target strategy. Oyè àwọn fíìmù ní kọ́ gbébọn gidi jáde kọ́ planet. Ó yẹ já gbọ́n bàbá Akíntóyè bó ṣe lọ lélẹ̀. Mo bọ̀ ẹja tan speaker. Wọ́n ti ń pè rùn Maghrib. Mo kí gbogbo alẹ́ kan sí. Kí àwọn kan máa pè wá nísìnyí àgbà kọlù tó mọ̀ ní tó tún pè wá báyìí nísìnyí. Wọ́n pè kó tún ṣọmọ ìlú tó ń pè mí. Kì í gbọ́ràn láyé. Mo wà lórí program kí ló ṣẹ́ náà. Mo ti sọ fún ẹ pé màá pẹ́ kó kàn disturb mo wà lórí program. Gbọ́ràn rárá alẹ́ ti pọ̀ jù. Ó yẹ já gbọ́hùn Prof. This is the message from the leader of the Yoruba nation. Ẹ jẹ́ ká jọ gbọ́. Bí mo ṣe sọ fún yín, mo ní màá dọ́dọ̀ bá mi láti dìde náà ní ìṣèlú nìkan. Ọlọ́run ní káwá sí máa láǹfààní àti wárí wọn àti dé padà sí Áfíríkà bí mo ṣe sọ. Èmi ni kí lè wá dé? Sunday the 4th of May 2025. Dáàbì ẹ bá mi ké ìgbọ̀n mi. Mo kí gbogbo yín o. Àtẹ̀yìntẹ́ wà nílé, àtẹ̀yìntẹ́ wà nílé àfúrà. No matter where you may be in the world. Mo kí gbogbo yín ẹ kú ìmúra kọ́ńtì wa. Ẹ kú ìmúra kọ́ńtì yìí o. Ọmọ kan pè mí láàárọ̀ Ọ̀yọ́ ní bàbá àwọn kan ní. Kí ni a máa ṣe fún ní ẹ̀yin la fẹ́ gba kọ́ńtì fún un. Wàá tètè máa padà bọ̀ ń dé kẹwàá gba kọ́ńtì yín ni. Kẹwàá fún kọ́ńtì yín ṣe
kẹ má jẹ ká sọ́dà bíi ti Nàìjíríà gbọ́dọ̀ gbà pé kánlẹ́ nìkan kan gbé àṣà Nàìjíríà wọ kọ́ńtì tiwa ó yàtọ̀ ṣe nínú ìjọba tí Awólọ́wọ̀ ń ṣe ní 1950 tó fi ṣe gbogbo miracles wọn lọ́dún mẹ́fà péré àwa Yorùbá máa sọ country wa di a great country in the world in less than 5 years lágbára Ọlọ́run iṣẹ́ yín nìyẹn everybody be determined the day is about to dawn and you should be ready èmi bàbá yín mo ready o wọ́n ti dàgbà lóòótọ́ ṣùgbọ́n mo ready I will be solidly behind you lágbára Olódùmarè ẹ kú iṣẹ́ o mo ní kí n kí yín náà ni very good. tó àti gbogbo èèyàn ọmọ Yorùbá òun náà nìyẹn láti ti sọ̀rọ̀ nígbà tásìkò bá tó àwọn bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ lórí àwọn mídíà ní kí gbogbo wọn lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep from Africa. bàbá fi làákàyè sọ̀rọ̀ àgbàlagbà máa ṣẹ́nu kò kí ló ṣẹlẹ̀ ṣé kan náà broadcast wa end ni torí mo fẹ́ ojútùú ilé àmọ́ bí ọ wà live bí ó ti kú bàbá ṣẹ́nu kò àgbàlagbà máa ṣẹ́nu kò 90 years old and is giving us all the assurance and the hope. Okay, broadcasting must have ended. Not sure what happened there. Bàbá ṣẹ́ ẹnu kò bí mo ṣe sọ. Bàbá mọ̀ dájú pé many of you are scared and worried about his age, about him. Ìyẹn lè bàbá ṣe máa ń sọ pé èmi bàbá yín mo lè ti dàgbà lóòótọ́ àmọ́ mo dúró tì í. What more do you want? That is the spirit. Most of us must understand that this man goes to bed every day and just worried about the millions of Yoruba people at home and in the diaspora, that your homeland is about to be taken away if we do nothing. Some of us are thinking that nothing is going to happen. But in reality, a lot can happen if we do not take drastic action quickly. We might end up not having a home anymore. And that is what Prof is fighting for. Nothing more than that. So let's leave it like that tonight. Tabawa Lola, we will continue more on this. Let's continue to be in the high spirit and wait patiently for the announcement of the date of the rally from Professor Akitoye. My name is Olami Koiki, and that's how far we can go this evening. I hope you've had a great weekend and a good Sunday. Atupadi. Don't doubt it. A lot is going to happen. Okay. Good arrow. Ó dàárọ̀ gbogbo èèyàn wa àárín ìjọba ìlànà ní àṣálẹ́ Koiki Media.